Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ bá mi wo fọ́nrán yìí, gbogbo ohun tẹ́ ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Tí o tá ò bá lè sọ àdẹ̀bí gẹ́gẹ́gẹ́gẹ́dígé ń gbẹ̀gbẹ̀ bójú bá ṣìpín ayọ̀ àfihàn ojú o ó lè máa pé kò dáa. Dáúdà àsìkò láyé bójú bá ṣìpín ayọ̀ àfihàn ojú o ó lè máa pé kò dáa. Pùrọ̀pùrọ̀ kù sójú eérú lójú eérú gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ máa ṣàwo. Bí a bá fi ìtìjú pa òtítọ́ tì, àwọn àgbà Yorùbá wípé tá ò bá lè sọ àdẹ̀bí. Wọ́n ní bójú bá ṣepin a máa ń yọ ni tá a máa ń fi wọn ojú kójú gan bá a lè mọ̀ pé ohun tó ń ṣe ò dáa. Wọ́n ní òtítọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ là ń rèké. Tọ́mọ Yorùbá bá dẹ̀ ẹ̀kọ́ páwọn ò ra irọ́ mọ́, kí ló wá dé? Àsìkò láyé Dáúdà ó ní mi ò níṣẹ́. Ó ní wọ́n pè mí ní bàbá Èkìtì, inú mi dùn. Ó ní ṣé mi ò gbórú orin tí bàbá Kọ́lá Kọ̀lìntìn Alátìká Kébé Kwara tó kọ ní pé Olúwa má ṣe wá ní bàbá Èkó. Tó bí bàbá Èkìtì orúkọ yẹ ó ń fa blessing wá fún èmi. Àwa ò dẹ̀ ní jalè torí ìran títí wa yìí jalè. Ìrẹ́ o gbọ́ nípa bàbá Ìjẹ̀bú. He is one of billionaires that we have in Nigeria today. A máa ń gbọ́ bàbá lẹ́gbàá, ìyá lẹ́gbàá. Alẹ́ ti ya wèrè ẹ̀ mọ́ tó kàn nínú àrò ayé yín. Ṣùgbọ́n mi gbogbo sórí bàbá ẹ̀ tó sọ. Àwọn ọmọ ọdẹ òmù náà ló sọ fáwa. Mo tún lè play voice yẹn láàárọ̀ kó gbọ́. Nínú ọ̀rọ̀ tó sọ èmi ti rí nǹkan pé ogun tó ń jà yín ni ogun killer warrior. Tẹ́ ẹ̀ ń rí lẹ́yìn Sunday ọmọdé yẹmọ Igboho ṣá. Pé gbogbo ìtàn yín tó ń sọ kílà ló ń sọ kílà nílé agbára yín kílà lọ parapọ̀ mọ́ Sunday Igboho nígbà tí kílà yìí sọmọ àlè. Ó sọ wípé you have money olóòjù mi lọ́jọ́ orí ara ló máa pa ẹ́ for that statement. Ó ní ó máa ń yún ara àìsàn gbogbo wa láìsàn lára. You hear me? Èmi ò bóra àwọn tó mọ̀ ẹ́ mọ̀ ẹ́. Dáúdà àsìkò láyé àwọn ọmọ ọdẹ òun ló sọ pé bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́. Ṣé o gbọ́ mi? Ọdún ẹ̀ wà lọ́wọ́ àwa. Alẹ́ ẹ̀ gbádùn. Tó bá jọ pé àwọn tó ní èrò rere tí wọ́n torí tó ń bọ̀ tán lọ́jọ́ yìí OPC nígbà tó rí pé ẹ dàfẹ́tì OPC tán ya táwọn ará ẹni tó jẹ́ pé tó torí ẹ̀jọ́ yìí OPC ló gbé dání táwọn bá ń tẹ̀lé ẹni yẹn. Tó bá jẹ́ torí ẹ̀ lẹ́ fi ń gbógun ti ìlú ẹkùn. Ẹ gbádùn. Ìwọ ló ti máa Ìbà Gani Adam ní 1998 ṣé 1998 ni OPC dìde? It means that you don't know the beginning of OPC. Dáúdà àsìkò láyé ò gbádùn. Ó ní ṣé diabetes ló ní bàbá ẹni pé ó máa ń làágùn gan tówó ẹ̀ ló máa fi ń nura. Ayé ti ń ṣe OPC o. Ẹ ti kú nígbà tẹ́ wà láàyè. Ìwọ ní Sunday Igboho lè ní kí ni Gani? Àbí ẹni tó gba ẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́ kí ló ṣe yẹ? Ó lè ní. Ó ní ẹgbà 15 Gani ó gba 15 million lọ́wọ́ Obi. Ṣé ká ní kọ́lọ́run ó fọ̀rùn kẹ́ bàbá Ayọ̀ Adébánjọ ni? Ẹ gbádùn. Ó wá ní Gani làgúnmu òwò yẹ̀yẹ́. Yèyé Dára sọ wípé okòwò jẹ fẹ́ẹ̀sì tántẹ̀ ní kíní kankan ẹni tí ń bá ta fẹ́ẹ̀sì fún kó jáde síta. Yẹ̀yẹ́ la máa fi yín ṣe torí ẹni ẹ̀sìn ẹni ẹlẹ́yà ni yín. Tó gbọ́ mi. Nígbà tí mo dé Èkìtì ń bí báyìí mo ti ń dá bí ẹdun mo ti ń rọ̀ bí òwe lẹ́kọ̀ọ́. Èkìtì ń bí báyìí náà ti sọ mí ní Yahoo Tailor. Níbi tí ilé iṣẹ́ mi wà títúndé tó bá ìdébẹ̀ tó bá lóun béèrè Yahoo Tailor. Wọ́n á máa pe nọ́mbà mi ni pé bàbá wọn wá yín. Ìyẹ́ mi àwọn wo ló fún mi ní Yahoo Tailor? Kì í ṣe pé mò ń wọ́ọ̀kì. Too much work ni.
ṣé mi commissioner ní ká sọ ni during the first ten of Fáyẹmí tí Fáyọ̀ṣe tó padà wá tí Fáyẹmí tó padà wá again always busy you hear me always busy àwọn NDLA officer torí ibẹ̀ ní ilé iṣẹ́ mi wà street kalajọ tí wọ́n bá ti lọ sí operation ní nǹkan bí aago 10 ní alẹ́ ìmí máa ṣí ṣọ́ọ̀bù mi lẹ́ni tí màá máa ránṣọ lọ tí màá dẹ̀ máa gbọ́ Sunny Adé iwájú lọ́lọ́kọ yíwà wá lọ ẹ̀yìn kọ́ lọ́lọ́kọ yíwà wá lọ àti mọ̀ o àti mọ̀ yé o àti mọ̀ o ẹ bá mi tọ́ fáànù yìí kásìkò láyé má mi sọ pé òun lárùn lára ẹni ayé ń ṣe àti mọ̀ o àti mọ̀ o àti mọ̀ yé o àti mọ̀ o tí wọ́n bá ń padà bọ̀ ní 4 o'clock ní ìdájí nìkan ni wọ́n bá ọ̀gá now your top of your machine you dey yahoo bí tí yahoo ti lọ ti bẹ̀rẹ̀ nìyẹn so èyí tí mo wà ní Ọlọ́run ti ń ṣe kí Yorùbá nation tó bẹ̀rẹ̀ bí ó tẹ̀ jẹ́ pé kò tí ì parí ẹ gbádùn àwa ò ní jalè kí la ó fò lè ṣe láyé tí a wá kí la ó fò lè ṣe láyé tí a wá ayé tí a wá kàkà kájàlè kakúkú dẹrú ó lè níwọ àti Gani jà kí ni orísun owó tí Gani tó ló ná ó gbé 8 million lẹ̀ ó kí ni orísun ẹ̀ ó lè ìwọ gan pàpà ó lè that is why you mention killer and warrior you know those people they know your history ṣebí warrior tó fẹ́ gba ilé tírí tó sá sẹ́yìn ó fẹ́ dì pẹ̀lú ẹ pé ìwà pálapàla tó wà lọ́wọ́ ẹ̀ Dáúdà Àsìkò láyé ẹ gbádùn sórí brọ́dà mi tẹ́ tẹ́tì lẹ́kìtì mi báyìí Ṣọlá Òjó tẹ́ tẹ́tì pé kó jáde síta ohun tí òye yín ni wípé tí Èkìtì méjì bá ń bára wọn jà ẹ má dá sí orí ẹni tó dá sí yẹn náà tó máa parí ẹ̀ tí ó gbọ́ mi torí òun gan òjèrè OPC wọn nígbà tó ń wò ní jalè bí ìwà Dáúdà Àsìkò láyé àti Gani ṣe ń jalè àtẹ̀yìn tẹ́ yíká you force him attack bàbá Èkìtì ṣe gbọ́ mi gbogbo bó ṣe ń lọ làwa mọ̀ ṣe gbọ́ mi tí Èkìtì méjì bá ń jà gbàtà máa parí ẹ̀ ní mọ̀ torí omi kan lájọ́ mú ìṣẹ̀dálẹ̀ kan ló ṣẹ̀dá wa ó lè níwọ̀ Dáúdà Àsìkò láyé bàbá ẹ̀ bówó ńlé ngbà 2005 àmọ́ bó ṣe rí ṣe bó bóra ni torí kúrúkúrú bíi Kampala ìwọ gan mọ̀ pé àwọ̀ bíi 4-5 ló wà lára ẹ̀ gbádùn Gani tí mo rí lára Gani ló sọ mí dolówó ẹgbẹ́ OPC wọ́n dakalẹ̀ láti kí ìtura ó wọlé Yorùbá ni kì í ṣe láti máa sọ èyí ẹ̀hànnà wèrè tó wà lẹ́yìn Gani láti máa sọ yín dolówó so èrè ìdí nìyẹn we see the seed in Sunday Igboho Gani ò fún kì í kọ́ ọ̀yàn mọ́ ṣe kì í fún ni lẹ́jà jẹ́ ó ń kọ́ ọ̀yàn mọ́ ṣe pẹja ni ìyẹn ni pé Gani kò lọ pẹja kó fún yín jẹ ó kọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jalè gbádùn ìwọ àti Gani tó bá jẹ́ torí kílà ni ẹ máa kú Ọlọ́run bá gbọ́ tó bá jẹ́ torí warrior ni ẹ máa kú Ọlọ́run bá gbọ́ gbádùn ìgbà tẹ́yìn lọ sí Kwara ogun lẹ́kọ́ lọ 75% wàhálà tó wà ní Kwara lẹ́ni caused by Gani Adams gbádùn onímọ̀ bí wá pé ẹ̀yin ọmọ Ìgbómìnà láàárọ̀ yìí ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ̀yin ọmọ Ìbọ̀lọ́ ṣé mò ń gbà àti Èkìtì ẹ parapọ̀ kẹ́ dọ̀kan ẹ parapọ̀ inú mi dùn mo rí àwọn right of tẹ́jáde lẹ́ni you attack the lawyer the fake lawyer the bandit lawyer US mọ̀ pé n tó sọ yẹ àpárá ẹ̀ ló sọ sí ẹ má jẹ́ dúró mẹ́ o tá bá gbéjà wá gbéjà pẹ̀lú wọn ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ Ìgbómìnà bí àwọn ará bíbá ìbá gbéjà wá gbéjà pàdé hàn bó lọ bọ́ ṣe sórí tìǹà kí o ṣe ó ti pẹ́tẹ́ tí ń gbẹ̀gbẹ̀ gbogbo sẹ́ǹkù lé yín tẹ̀ ń dákẹ́ ẹ má dákẹ́ mọ́ lára àwọn tó ṣokùnfà inú ìṣòro tẹ́ wà làwọn Gani tó jáde síta tó sọ̀rọ̀ yìí tí ọ̀tá bá ń lé yín tó ń lé yín tẹ́yìn ń sá fún tẹ́ ń sá fún yóò túbọ̀ máa lágbára lórí yín ni níjọ́ tẹ́ bá ti kojú padà sí ọ̀tá lágbára ọ̀tá ló dòfo lórí yín gbogbo ẹ̀wọ̀n bàbá wa ni owó tí ẹ̀kọ́ wọn máa fi ń bá wa sọ̀rọ̀ ni wọ́n ní tí o bá ti rí ejò tí ejò bá ti ń sá lọ mọ́ sátẹ̀lé ejò pé tó bá ti pẹ́ tó ti ń lé ejò lọ ejò máa kojú padà sóńtọ̀
ẹ má jẹ́ kí àwọn Fúlàní kó gbalẹ̀ yín, ẹ má jẹ́ kán tún kùkù lájà máa yín mọ́. The land belong to you. Kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó gbé statement jáde síta, òun lẹ́ ń wò yìí. Àwọn ọmọ Ìgbómìnà ti jáde síta, àwọn ọmọ Ìbọ̀lọ́ ti jáde síta. Bòrò ṣé Ìbòlò àbí kí náà kọ sí bíbá yìí, mo ń bọ̀ o. Ìbòlò àtọwọ́ ọmọ Èkìtì wọ́n ti jáde síta pé enough is enough. Kí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa yìí tó ń ṣe bí ọmọ ọkọ. Bàbá wa president Ìgbómìnà block Sabisi Fákáyọ̀dé adarabonye bàbá ojú òní tìyín kò ní rẹ̀ yín, ẹ má dákẹ́ o. Ẹ̀yin ọmọ Ìgbómìnà nílé lóko lájò ẹ dìde. Àwọn tó fẹ́ pa yín run lára wọn ti jáde síta. Èrè ìdítọ́ fi sọ wípé wíwá sí Kwara State tí Sunday Igboho wá kò tẹ́ wọn lọ́rùn, inú wọn ò dùn sí, because àwọn ọmọ wọn náà kó sínú igbó tó ń jáde síta tó ń dà lóru. Mo ní mo dé ọwọ́ onírè mo bú sẹ́kún pé kí ló dé ní ká wáyé fẹ́rẹ̀ iná ká dẹ̀ padà. Wọ́n dẹ̀ sọ ìlú yẹn dahoro. Rìpọ́ọ̀tì ń dìbò wá ní pé ọlọ́pàá méjì tó kọ́kọ́ lọ bẹ̀ àwọn ọmọ ìdẹ́ pa á. Gọ́ọ̀mẹ̀ntì òde ṣe ní ti sí agbófinró pé kán máa ṣojú àwọn èèyàn. Àrí DPO kan bẹ̀ bàbá yẹn sọ wípé they face a lot of problem. Pé bọ̀t àwọn ti gbaṣẹ́ yà àwọn ò ní sá. Irú àwọn ọlọ́pàá tó yẹ ká máa fi yan gan nìyẹn. Irú ọ̀gá ọlọ́pàá tó yẹ ká máa fi yan gan nìyẹn. Ẹ má dákẹ́ o. Bàbá wa president tàwọn Ìgbómìnà Sabisi Fákáyọ̀dé, bàbá wa president ti Ìbọ̀lọ̀ Engineer Bashiru Lawal, bàbá wa president ti Èkìtì Professor JS Ọmọ́tọ̀ṣọ́, àwọn náà gbé statement jáde síta pé tó bá jẹ́rìí 100 million ní Sunday Igboho fẹ́ wá sí Ìgbómìnà land, welcome. Pé èyí tó pa àwọn ìran wọn tó tú ìlú mọ́ wọn lórí ó ti tó, òun lélẹ́yìí wọ́n ti jáde síta. Ẹ wá wo mo sọ fún yín, mo ní Nàìjíríà map máa ń parọ́. Eléyìí tẹ̀ ń wo kékeré yìí, eléyìí tẹ̀ ń wo ó tóbi o. This is olé Èkìtì side ní Kwara State, Èkìtì side logo ti tiwọn nìyẹn, tí àwọn Ìbọ̀lọ̀ nìyẹn, tí Ìgbómìnà ló wà lókè yìí. Láfi ń bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fún wọn ní state. Ìtàn pa Yorùbá ó tó gẹ́, ẹ fún wọn ní state. Àwọn gbé ìgbésẹ̀ pé ẹ má pa wá mọ́. Àwọn kan gbé ìgbésẹ̀ pé irọ́ ọ̀nà tẹ́fẹ́ gbà yẹn tí àfi ní rí yín pa àní gbà. Bàbá mi ẹ̀yin bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ mo dárúkọ yẹ, á bẹ́tà kẹ́ lọ bá kẹ́kọ̀ọ́ lẹ́tà sí Commissioner of Police Kwara State, kẹ́kọ̀ọ́ lẹ́tà sí Inspector General of Police, kẹ́kọ̀ọ́ lẹ́tà sí bàbá President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Enough is enough. You have evidence. You have a lot of evidence. Tí ẹ bá ṣó gbogbo ìlú, tí ẹ bá ṣó ọwọ́ onírè àti bàbá ńlá lásán, enough. Ká má wá sọ òkè ọdẹ. Wọ́n wáyé lẹ wáyé ni. Wọ́n mú ẹgbẹ́ tí ìyàn lẹ́mẹ́gbẹ́ tí wọ́n ni. Ẹ̀yin ọmọ Ìgbómìnà, ẹ̀yin ọmọ Ìbọ̀lọ́, ẹ̀yin ọmọ Èkìtì, ẹ dìde. Ẹ má dákẹ́ sí ọ̀rọ̀ yìí. Dídákẹ́ tí àwọn bàbá ńlá wa dákẹ́ níjọ́ wọn àná ló kógun jà wálé ni o. Àwọn bàbá wa kan dìde, wọ́n ti rí ìran ìpé ìran ìmáa ṣẹlẹ̀. Gani Adamu ba ìran yẹjẹ́, ìskátá OPC. Ẹ̀yin bàbá wa Àgbẹ̀kọ̀yà, ẹ̀yin bàbá wa Ọ̀tà, ẹ̀yin bàbá wa Fìjìláńtẹ́, wọ́n ròyìn yín, àwa náà dẹ̀ débẹ̀, a bá pé akọni ọmọ ni yín, ojúlówó ọmọ ọkọni yín ní Kwara State, ní Kwara South, ní ilẹ̀ Ìgbómìnà, ní ilẹ̀ Èkìtì, ní ilẹ̀ Ìbọ̀lọ́ tó wà ní Kwara State. A rí pé akọni ọmọ ni yín, ẹ dìde. Operation fire for fire, don't allow them. Tó bá jẹ́ òyìnbó náà fẹ́ sọ, ẹ bá wọn sọ òyìnbó. Lọ́yà wọn ti dìde. Ọmọ Ìgbómìnà tó jẹ́ ògbólógbò lọ́yà wà, kì í ṣe lọ́yà pẹ́pẹ́ tó jẹ́ sáà. Kọ́ náà dìde. Enough is enough. You have a lot of evidence. Ìyẹn ni pé inú wọn dùn sí gbogbo tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà, ní ilẹ̀ Ìbọ̀lọ́, ní ilẹ̀ Èkìtì Kwara. Ẹ dìde, ẹ má wòran o. Mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mẹ́tẹ̀ẹ̀ta tí mo pè é. Ẹ jẹ́ kí ìfẹ́ yẹn túbọ̀ máa jọba lọ́kàn yín, láàrin yín. Ìfẹ́ yẹn la lè fi ṣe tí wọ́n bá sọ wípé àwọn ò fẹ́ ìrù ẹkùn,
ẹ sọ wípé ìrù ẹkùn ti wá ó ti dúró tán bá sọdógún ẹ bá wọn sọdógún o tán bá sọdí ìjà ẹ bá wọn sọdí ìjà oníkálukú yín ló meye àwọn ìlú tó ti lé èèyàn jáde tó ti pa odidi ìlú wọn sọdá horo àwọn ìlú kan wà ní tabati kúrò ní ọwọ́ onírè tá à ń padà bọ̀ àwọn arúgbó ló wà ń bẹ̀ pé tí kú bá wá yá eléyìí tẹ̀sẹ̀ ní ayé ó tó gẹ́ kò sí ọ̀dọ́ kankan bẹ̀ mọ́ àwọn àgbàlagbà tó ti kákò wọ́n ní wọ́n gbé ọmọbìnrin kan bẹ̀ wọ́n ní ká lọ́mú 50 million wá ọmọbìnrin yẹn sọ wípé nígbà tó ní kọ́ ẹ má tiẹ̀ wọ́rí láti dá owó kankan torí tí ẹ bá gbà mí lẹ̀ náà ikú náà ni máa kú pé àkàìmọye pọ́nrán ọmọkùnrin tó ti wá abẹ́ òun gan mọ̀ lára pé òun ò lè survive wèrè kan wá jáde síta wá lóun lọ́ọ̀yà ó wá lóun lọ́ọ̀yà àwọn Ìlọrin Heritage Dynamic Foundation òfò lẹ́ máa ṣe òfò ẹ̀yin ìkà lọ́ọ̀yà US mọ̀ a sọ̀rọ̀ religion bí báyìí. We know you as a lawyer that protects Islam. We do not talk about Islam here. Sọ̀rọ̀ religion. Àwa ń sọ̀rọ̀ ìran wa. Àwa ń sọ̀rọ̀ ẹ̀mí ọmọ ènìyàn. Ló gbé Sunday Igboho wọ South Kwara. Ṣé Kwara South ni? Ìwúrò ilé tó bá wù kẹ́ pé kó ṣáà ti ní South nínú. Ló gbé Sunday Igboho wọ. It's not about the religion. At least àdé ọ̀dọ̀ wọn bá bí márùn bí mẹ́fà bí méje tó jẹ́ pé majority of them they are Muslim kátó sọ̀rọ̀ wọn ní káyọ̀ ń bọ́ ànábì bisimilayi ramani rami máa ká lọ Ìgbòho wa tó tẹ́wọ́ náà ni àtàwátà àgbọ̀n tó ń sọ àtẹ́wọ́ náà ni because àwa ò bá ti ẹ̀sìn wá we want to save the life of our people so content tí Sunday Igboho ṣe content ṣì máa kọ̀ ní Kwara State tó máa ṣe gan àìmọ̀ entertain gan àwa wojú ilẹ̀ ni ẹ̀yin ọmọ ìgbómìnà èyí dọwọ́ ẹni kó bàjẹ́ o ẹ̀yin tèkìtì ẹ̀ẹ́dọ̀ ẹnìkan ìbàjẹ́ o mi ò mèdè àwọn ìbọn lọ́ní o ẹ dìde sọ̀rọ̀ ara yín o àwọn àgbàjọ wọn àwọn ní ọmọ tó bá ṣípá ó ní bàbá àtìyá ẹ̀ máa gbé ẹ̀yin bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta yẹ ẹ pé àwọn ọmọ ìgbómìnà ẹ pé àwọn ọmọ ìgbómìnà ìgbégbèsè ẹ lọ rí Bọ́lá Ahmed Tinubu ẹ lọ rí Inspector General of Police tí wọ́n bá blọọkù yín lọ́dọ̀ gómìnà Kwara State tí wọ́n bá blọọkù yín lọ́dọ̀ CP Kwara State ẹ gbókè lọ pé this time around ẹ máa tàtọ̀ fún wọn ni the land belong to you these people have take over the ọba ńlá wọ́n ti take over ọwọ́ onírè àwọn ìlú kan wà bẹ́ẹ̀ náà tó dẹ́ pé Ìgbàjà nímì àwọn èèyàn dẹ́ ń gbé bíbá ìtẹ́lẹ̀ àdúró àwo àwọn fine house mọ́tò kọ́tẹ́ wà ń bẹ̀ mọ́tò lówó ńlá ni ẹni yẹn sílẹ̀kùn ẹlẹ́ ẹni bí àwọn náà ló dẹ́ sílẹ̀kùn ẹlẹ́ ìyẹn ó fi lé yẹlẹ́ ó fi mọ́tò lé ó ti sádànù àdúrà tábàtàbà mi pé ọlọ́mọ àti jẹ́ ń pa ẹni tó kọlu ilé yẹn wọ́n ṣe parí ẹni ẹni bá wọlé yẹn àmọ̀ pé ẹni yẹn ṣe kò dénú ilé yẹn ni wọ́n sọ lé ọ̀làdàhóró ìgbà tó dẹ̀ ń pààyàn lọ́ọ̀yà US mọ̀ mọ̀ jáde síta as a lawyer as a barrister pé this is rubbish ṣùgbọ́n nítorí pé ìran wọn ló ń pààyàn ń tọ́ ṣe ó ń dùn mọ́ wọn nú ẹ̀yin gómìnà ẹ má jẹ́ kẹ́nìkan kó dúkùrúkùrú mọ́ yín mọ́ tí ẹ̀gún ò bá débi àwọn bàbá wa ní pé kò ní yọ ó ti dórí bọ́n gbéjà wá ẹ bá wọn jà á bọ́n gbógun wá ẹ bá wọn jagun ọ̀hún the Yorùbá we are behind of you ṣe gbọ́ mi a wà lẹ́yìn yín ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà àti ẹ̀dẹ̀ ní ikú ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ ẹ̀yin ọmọ ìgbómìnà pátápátá ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Èkìtì Kwara ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ìbọ̀lọ́ káàkiri nílé lóko ẹ má dá àwọn tó wà nílé ẹ má dá wọn dá o ẹ má dá wọn dá ìbànújẹ́ ńlá ní kẹ́ máa ta Amẹ́ríkà bọ̀ kó jẹ́ pé Èkó nìkan lẹ́tí máa dé dúró kó jẹ́ pé Ìbàdàn lẹ́tí máa dé dúró
kó jẹ́ wípé Ìlọrin wọ́n ti sọ fún mi pé you did not belong to Ìlọrin tí í ṣe wípé ẹ nílé bàbá tí í ṣe pé àwọn bàbá yín wáyé asán. That is your heritage. That stupid lawyer tó jáde síta ó ní Ìlọrin heritage tí Ìlọrin bá tí a bá pera wọn ní Ìlọrin heritage ẹ̀yin náà pera yín ní Ìgbómìnà heritage. Ẹ̀yin ò lọ kógun jà wọ́n, àwọn ló ń kógun jà yín. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má dá bàbá wa Sábísí Fákáyọ̀dé ẹ má dá wọn dá o. Ẹ̀yin bọ́dà mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, ìyá mi, ìbọ̀lọ̀ ẹ má dá bàbá wa Ẹ̀jìnà Bàṣírù Làwà ẹ má dá wọn dá. Bọ́n bá ti pè yín ẹ má yọjú. The Kwara South, you need your freedom. Ẹ̀yin Èkìtì Kwara, ẹ̀yin ẹ̀kan méje ẹ má dá bàbá Professor J.S. Ọmọ́tọ̀ṣọ́ ẹ má dá wọn dá. Ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n ní èrò lẹ́yìn. Ẹ jẹ́ ká mọ̀ pé èèyàn ò jẹ Ìgbómìnà àti ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta. That emirate tí wọ́n ń lò tó fi ń pa yín bí ẹni pẹran yẹ. This is time to láti ṣe spinal cord wọn. Ṣé ẹ gbọ́ mi? Tẹ́ bá kó lọ́ọ̀yà ogún síta ẹ̀yin ẹ kó lọ́ọ̀yà ogójì síta kán lè mọ̀ pé ìyà èèyàn ò jẹ yín. Ṣé ẹ gbọ́ mi? Bọ́n bá wí ẹyọ kan ẹ wí méjì ìbí òjù bí àti bí wọn nílọrin la bí yín nílẹ̀ Ìgbómìnà nílẹ̀ Ìbọ̀lọ́ nílẹ̀ Èkìtì kété bí wọ́n bá wí kan ẹ wí mẹ́ta. Ògo tó rí lórí ilẹ̀ yìí tó torí àtẹ̀kọ́ àwọn ọmọ wọn síta tó ń pa yín bẹ́ẹ̀ nípa ẹran bàbá yẹn ní àwọn ọmọ tó wá ń kó bòtì wọn àwọn ọmọ the age of 22, 23 ó ní èrè ìdítọ́ fi lórí ọ̀fẹ́ àti máa capture wọn nìyẹn wọ́n wà agile wọ́n fast. Ẹ má gbà fún wọn, ẹ má ṣe kíni, ẹ má gbà fún wọn. Tẹ́ bá ní kò sáyè fún ìrù ẹkùn ẹni gbogbo àyè ló gba ìrù ẹkùn. Wọ́n ti fi ìrù ẹkùn lọ́lẹ̀ ní Kwara South, ní Kwara what South. Ẹ̀yin ọ̀dọ́ ẹ wá bọ̀m̀bádìí ẹ darapọ̀ ẹ jẹ́ kí ìbáṣepọ̀ tó dánmọ́rán kó wà láàrin ẹ̀yin àti fìjìláńtẹ́. Ẹ jẹ́ kí ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn hunter. Ẹ rí ọ̀gá fìjìláńtẹ́ yẹn gbogbo ibi tá lọ pápátá ni bàbá yẹn ń bá wa lọ káàkiri. Gbogbo ibi tí Sádébò wá fẹsẹ̀ tẹ̀ ni bàbá yẹn ń bá wa fẹsẹ̀ tẹ̀ pé iṣẹ́ yìí àjọṣe gbogbo wa ni. Ẹ má dá wọn dá o, ẹ má dá wọn dá o, ẹ̀yin ọ̀dọ́ Ìgbómìnà, ẹ̀yin ọ̀dọ́ kọ̀yà Ìgbómìnà, ẹ̀yin ọ̀dọ́ kọ̀yà Ìbọ̀lọ́, ẹ̀yin ọ̀dọ́ kọ̀yà Èkìtì kété. Ẹ má jẹ́ kí n mọ̀ àwọn ẹni bí kó jọ lórí yín. Ṣé gbọ́ mi? Kò dẹ̀ ní jọ. Mo ní kò ní ṣe kíni? Kò ní jọ. This is time láti ṣe kíni? Ṣẹ́rí bàbá yẹn rèé ọ̀gá fìjìláńtẹ́ ṣẹ́rí bí a ti lọ ló ń tẹ̀lé wa káàkiri. Kò síbi tí Sunday Igboho fẹsẹ̀ sí àfẹsẹ̀ tí. It show that this man ẹni tó ṣe é tẹ̀lé ni. Ẹjọ́ ní àjọṣepọ̀ tó dánmọ́rán nínú ìrẹ́pọ̀dùn nínú ìfẹ́ nínú ìfìmọ̀ṣọ̀kan lábí lè kọ́ńkà àwọn tó wá ń ṣekú pa yín lórí ilẹ̀ bàbá yín. Irú ẹkùn kò dẹ̀ ní fi yín lẹ̀ bí wọ́n rò kó Sunday Igboho dá wa ni alábàjọ Sunday Igboho kò gbọ́dọ̀ wà nígbà yẹn lọ́run àwọn kan ní irọ́ ni kì í ṣe irọ́ nàtúrù agbára jagbára lọ ni agbára yẹn náà ní kẹjẹ káwa náà wà lò náà. Ẹ̀yin bàbá wa ní Ìgbómìnà ní Èkìtì ní Ìbọ̀lọ̀ agbára yẹ ní kẹ agbára tó ti ń lò lé wa lórí tó wá bọ́ sọ́dọ̀ wa yẹ ní kẹjẹ káwa lò náà. We must use that opportunity. Ìgbómìnà ẹ gbẹ́dọ̀ lo opportunity yẹ láti gba freedom yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ ojú òní tì yín o láyé àwọn military wọn kàn dá state ilé bó ṣe wù wọn ní north ni but this time around we are pleading ètò palára Yorùbá ó tó gẹ́ Bàbá Bọ́lá Ahmed Tinubu we need Ìgbómìnà and Èkìtì Ìbọ̀lọ́ state we need Òkun state tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ẹ̀fẹ́ kan fi Yorùbá ṣe àpínlẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ sà pé pátán pa ìran Yorùbá kò tẹ́yìn lọ́rùn state méjèèjì yẹ Òkun
àti ìgbómìnà ẹ dákun ẹ dábọ̀ ẹ fún wa kí àwọn ènìyàn wa lè lẹ́nu ọ̀rọ̀ kí ikú òjijì tó fi pa wọ́n nǹkan má bàa pa wọ́n mọ́. Bàbá mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àtẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ohun tá à ń rí lórí fídíò kékeré ni o, ìròyìn ò tá fojú bá o, ẹni tó bá débẹ̀ ló lè sọ. Nígbà tá a dé ọwọ́ onírèsà òórùn tó ń jáde ń bẹ̀ fídíò ò lè gbé síta o tí ì ṣòórùn ẹranko òórùn táwọn ènìyàn wọlé bí àwọn ìlérí bí àwọn ṣẹ̀ pa ẹni yẹn síbẹ̀ ni torí òórùn tó jáde ń bẹ̀ yẹ kì í ṣòórùn ẹranko fídíò ò dẹ̀ lè gbé òórùn yẹn síta sá. Fídíò yẹn ò lè ṣe kíni kò lè gbé òórùn yẹn síta sá. The Igboho land tó fi dé Èkìtì Kwara tó fi dé Ìbọ̀lọ́ Inspector General of Police ẹgbẹ́dọ̀ débẹ̀ sá. You will understand what we are saying. Kì í ṣe kán mú yín dé Ìlọrin kán mú yín dé Ọ̀fà kẹ́ ẹ padà sá rẹ́rẹ́ ti rún níbi gbogbo táwọn sọ yẹ sá rẹ́rẹ́ ti rún ẹ̀mí ti ṣòfò ńbẹ̀ tó pọ̀ ìlú ti dẹ ahoro tó pọ̀ ìfẹ́lódùn ti rí ó ti rí ṣégè lọ́wọ́ àwọn ará bíbá yìí. So èrè ìdí nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu. The only solution, the final solution tí a bá fẹ́ ìsinmi ní Kwara State, the final solution that can bring peace into Kwara State ní kẹ́dára yọ Ìgbómìnà fòkì àtàwọn Èkìtì àtàwọn Ìbọ̀lọ́kẹ́ yọ wọn fòkì kán dá dúró gẹ́gẹ́ bí state, kán dá dúró gẹ́gẹ́ bí what state. Kẹ́tù lọ sí Kogi gbogbo ibi tó bá ti ń sọ Yorùbá lẹ́nu tó jẹ́ pé ìtàn wọn sọ wípé Ilé Ifẹ̀ làwọn ti lọ sà why tó fi pé wọn mọ́ Kwara tó fi pé wọn mọ́ Fúlàní ẹ yọ wọn we need the Ìgbómìnà and Okun state wọn tó state sà Èkìtì Kwara ó ju state mi lọ ní north ṣe gbọ́ mi sà èrèdí tó fi reduce population wọn nìyẹn tó fi pa wọ́n nípa púpa Èkìtì Kwara kí n má wá sọ wípé nígbà tá a bẹ̀rẹ̀ sí rìn ìfẹ́ lódùn mo pariwo pé ẹ̀dẹ̀ ní local government ní bíbá yìí Auto state sir. So we need the Igboho state and Okun state in Yoruba land. Yorùbá ni wọ́n ọmọ kóòtù òjíire ni wọ́n sà ẹ̀wọ̀ ọba jẹ́bà torí pé bàbá yẹn sọ pé òun ń ṣe Fúlàní láti gba ayé Sàràkí èmi ò gbọ́ rí o kẹ́nìyàn máa jẹ́ ọmọ Yorùbá kan lọ pé mọ́ ara Fúlàní tó ń pa ìran ẹ̀bẹ́ nípa ẹran. That is why they have access to enter Yorùbá bó ṣe wù wọ́n. Èrè ìdí nìyẹn tó fi ń gbógun ti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho yàpá àwọn òfin ní Kwara State. Sunday Ìgbòho dẹ̀ ṣe ń padà bọ̀ kì í ṣe ti kú kì í ṣe tààrùn. Kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni mò ń bá wí o torí àwọn ọmọ Ìlọrin kẹwàá kan dúró pé welcome Sunday Ìgbòho wọ́n pa àwọn náà tó jẹ́ àwọn ọmọ ojúlówó ọmọ Àfọ̀njá tó jẹ́ pé baba ńlá baba wọn lónìí lẹ̀. Èrè ìdí tẹ́ fi gbẹ́dọ̀ fún wa ní state nìyẹn sá tẹ́ fi gbẹ́dọ̀ fún wa ní Ìgbómìnà àti Okun state. Èrè ìdí tí àwọn ọmọ Ìgbómìnà gẹ́gẹ́ fúnra wọn ò gbẹ́dọ̀ dákẹ́ tí ẹ fi gbẹ́dọ̀ ṣe kíni mo kí yín bàbá mi Gani Olóyèdé mo kí yín mo ti yín bíbá yìí dáadáa àsìkò láyé ní ṣé mi sọ mi pé oníkúrú náà ni irun funfun yìí ni torí ni tó bá ti ń jáde bẹ́ẹ̀ màá tún lọ fà ṣùgbọ́n mi ṣàkàlà rádá ó lóun jù mí lẹ́yìn èyí tí ó mọ èjì mi ni èmi àtàwọn ẹgbẹ́ ẹlẹgbẹ́ àwa ò ní station ni a ní ẹjì èmi àtàwọn ẹgbẹ́ ẹlẹgbẹ́ dáadáa àsìkò láyé onínìgbà tẹ lọ sí Kwara ń tẹ dá sílẹ̀ sí Kwara òun là rán lé ní mi mọ̀ pé OPC ti di afọbajẹ tẹ́lẹ̀fẹ́lẹ̀ fọba Yorùbá jẹ ní Kwara ẹ̀yin òpònú ayírada ṣé ènìyàn máa ń kọ́lé kó ní òun fẹ́ bẹ̀rẹ̀ látòrí irúfin pé tó ń kọ́kọ́ páànù kankan igi tó bá kan igi tó kàn ṣe sílẹ̀ tó ṣe gbogbo ẹ̀ kán wá rẹ̀ kán ṣe wá ṣe foundation alẹ́ àpọ̀dà nìyí. ọmọ Ìgbómìnà ọmọ Èkìtì Kwara ọmọ Ìbọ̀lọ́ tó bá wà ní OPC ó ti sọ lẹ́nu ó sàpòyàkọ kì í ṣe gbogbo OPC o OPC ní ẹ̀rà akọni ọmọ ni wọ́n OPC reform ojúlówó pọ́nbélé ni wọ́n OPC bàbá fẹ́ẹ́ fà ṣe ó authentic ni wọ́n ṣẹ́rí ti Gani yẹ wọ́n ti bayé jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ wọ́n ti sọ OPC di business àìṣe àgbọ̀ ẹ lọ́wọ́ fídíò tí àsìkò láì ṣe é ṣe fáwa
tiẹ̀ náà rẹ̀ dì ambassador ikú ò ní pa ẹ́ fún mi ambassador níran ò ní ikú ò ní pa ẹ́ o ambassador mi Azeez Gbádéṣeré àrùn ò ní ṣe ẹ́ o àwọn ìyá mi ẹni Ọbáfẹ́mi ìyá mi Eunice Adéyẹyè name them àwọn kan wà tó jẹ́ pé tí n bá ń túbí ejò lọ́wọ́ tó bá ti ní bàbá Èkìtì ó tó gẹ́ wọ́n bí mi dá ìwà rere lẹ́ṣọ́ ènìyàn ẹ ti sọ wà nù láyé yín fi ń bàjẹ́ lẹ́fi dẹni ẹ̀tẹ́ láwùjọ lẹ́fi sọ wípé ó ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jalè ní kò ohun tó lọ jí kò fi lé yín lọ́wọ́ yẹ̀yẹ́ Sunday Igboho ò fi bò pé òun ò ṣe fàyàwọ́ kò dẹ̀ fi bò pé òun ò ṣe iṣẹ́ lẹ́yìn bàbá Ládọjà Omiṣore Oyinlọ́lá ẹ máa dáhùn dé ẹ̀yìn Fáyọ̀ṣe kò fi bò ṣùgbọ́n ẹ̀yin wèrè tó jẹ́ pé apààyàn níyìn ó lè níyìn tẹ̀ ń kọ́fà ara yín ẹ̀yin ọmọ Ìgbòmìnà ẹ̀yin ojúlówó ọmọ Ìgbòmìnà tẹ́ bá ní tẹ́ máa ń dárúkọ Gani lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ̀ ń ṣe lógún ọ̀fẹ́ o ẹ ti sọ lẹ́nu o ẹ ti tapo yàkọ́ he have nothing to offer you mo ní fídíò kan lọ́wọ́ ń bíbà yìí ijó ní ra ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀tẹ̀ tí wọ́n ti lọ ra ìlú ijó ní ra ẹ̀ ní àwọn jagunjagun ilẹ̀ Yorùbá èrè ìdí tí wọ́n fi ń dùn nígbà tán tí lọ́ọ̀yà US mọ̀ jáde síta àwọn ò fẹ́ irú ẹ̀kan àtẹni tó dálẹ̀ àwọn ò fẹ́ òní inú mi fi dùn àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ òtútù wọ́n fáyà ọmọ àlè pé go back to where you belong wọ́n jẹ́ òtútù ìyẹn là ń pè ní ọmọ ọkọ agbára àwọn ará bíbá yóò sọ pé òun ò ní léwó ẹ gbọ́ mi bí agbára àwọn òsèkínní kò sọ wípé òun ò ní léwó ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Ìgbòmìnà pátá nílé lóko lẹ́ẹ̀nígbà mọ̀ ń bọ̀ mo ti fẹ́ gbé kíní wọ́n yẹ síta ni o lẹ́ẹ̀nígbà lẹ́ẹ̀ní ṣe kíní lẹ́ẹ̀nígbà bẹ́ẹ̀ ni you really mention your name more than 10 times yes my name is Ọláolúwa Ọláyínká Ọ̀dẹ́níyì ṣe rí Ísírẹ́lì yẹ èmi fúnra mi ni mo fún ara mi nínú ẹ̀sìn mi ò dẹ̀ ń ṣe pásítọ̀ ṣùgbọ́n mi but mo kẹ́kọ̀ọ́ bíbélì tàwọn dẹ̀ fi mi jẹ evangelist mi ì dẹ̀ dájọ́ lẹ̀ mi ì dẹ̀ gba ìdá mẹ́wàá mi ì gbọ́ rẹ̀ mo dẹ̀ níṣẹ́ mi lọ́wọ́ kí ìjìyẹ tó jà ní 2019 nígbà yìí Fáyẹmí kí lẹ́ ti ń pè kí ni COVID-19 ló dájà èmi àti Fáyẹmí lẹ̀ inú ẹ̀ ni mo gbàdé inú Yorùbá nation so tó bá fẹ́ kí n dárúkọ ìyá mi fóun màá torí tẹ́ bá fẹ́ ṣàgò sí ìyàn tẹ́ ẹ̀ bá ti lórúkọ ìyá ẹ̀ kò ní jẹ́ bí ọ̀dẹ̀ lóògùn tó lè sà sórúkọ mi sáwò àsìkò láyé tí o bá ti kàn dé nínú yọ ajẹ́pọ̀ ojúlówó ọmọ àlèkìtì ni mí ẹ̀yin rẹ̀ dáná ẹ̀yin rédèrèdè ẹ̀yin játijàti ẹ̀yin tó jẹ́ pé kọ́kẹ́ máa lọ ń gbòòrò kojú máa tì yín tẹ́ ń pera yín ní jagunjagun ilẹ̀ Yorùbá tẹ́ ń pa ìran Yorùbá ṣe nígbà tá à ń bọ̀ tí Sunday Igboho ń lọ sí Kwara wọ́n à ń pe ọ̀gá fìjìláńtì yẹ wọ́n à ń pe àwọn ẹ̀ọ́ta gbogbo àwọn ọ̀tá ló wà ń bẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà gan tẹ̀lé wa lọ àwọn Àgbẹ̀kọ̀yà they follow Sunday Igboho but this thing we must do it together àwọn èèyàn wa ló wà ń bíbà yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Ìgbòmìnà ojú ò ní tì yín ara ò ní ní yín ẹ̀ ní fàìsàn lùgbà korokoro ayé ò ní lù fún yín gbó Ọlọ́run ó dáwọ́ ìpààyàn dúró ní ilẹ̀ Ìgbòmìnà tọ́lọ́run bá ti ń fọ̀tá ẹni wọ́n ní àwọn bàbá ìjọ wọn àná wọn ní kò lè pààyàn ènìyàn má gbégbèsè ni o àwọn bàbá wa mẹ́tẹ̀ẹ̀ta yìí Sábísí Fákáyọ̀dé president Ìgbòmìnà block wọ́n ti gbé ìgbésẹ̀ o àwọn bàbá wa Engineer Bashiru Lawal president Ìbọ̀lọ́ wọ́n ti gbé ìgbésẹ̀ o àwọn bàbá wa Professor SJS Ọmọ́tọ̀ṣọ́ di Èkìtì wọ́n ti gbé ìgbésẹ̀ o ẹ̀yin gbogbo ọmọ ìran mẹ́tẹ̀ẹ̀ta tí mo darapọ̀ yìí tí mo pè papọ̀ yẹ kí ẹ̀mọ̀ pé a ní Èkìtì a ní Ẹ̀gbá a ní Oǹdó a ní Ìjẹ̀bú a ní Rẹ́mọ a ní Àkókó a ní Yewa name them Ìlàjẹ bẹ́ẹ̀ náà làwọn náà ẹ̀yà Yorùbá mẹ́ta ló wà ní Kwara South you that know that you belong to this ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ẹ kún àwọn bàbá yìí lọ́wọ́ o ọjọ́ ọ̀la ìran Yorùbá tó wà ní inú àhámọ́ ní Kwara State làwọn dìde fún o a lórí ọ̀fẹ́ àrí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mi ò rọ́wọ́ ìyà lára wọn o ebi ò pa wọn o ìyà ò jẹ wọn o àwọn oṣù olókùn mọ̀ ṣọ́ọ̀gù bí irú àwa yìí o n tán máa jẹ Ọlọ́run ọba mi ti fi lé wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ fi ẹ̀yìn tó dálẹ̀ the generation tó ń bọ̀
torí tí wọ́n bá dákẹ́ náà bí àwọn bàbá tàná ṣe dákẹ́ irú àwọn fámìlì US mọ̀mù yìí wọ́n tẹ gbogbo yẹn pa ni kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ ẹ kún wọn lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìgbómìnà ojú òní tì yín àjọ lájọṣe papọ̀ adára fún yín o àgbàrá kì í fòkòtò ilé ayé yìí kò ní fòyín lu ẹ ní ṣubúṣubú kẹdarí ayé yín nù ojú ire tó máa yín lè ní gbogbo ilẹ̀ ìgbómìnà ní Èkìtì Kwara ní Ìbọ̀lọ́ wọn à ní gbókù wa ká yín mọ́lẹ́mọ́ láṣẹ Olódùmarè. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.